Ọ̀rárọ̀tìmí Mọ̀látò ọba lóru ti Ilé-Ifẹ̀ Ọ̀rànfẹ̀ àgbáyé. Kábíyèsí sà, báwo ni ló ń ṣe dùn sí lónìí tí ẹ witness ọlọ́jọ́ festival tó ti bẹ̀rẹ̀ látàrí, báwo ni ló ń ṣe dùn sí? Inú mi dùn, ayọ̀ mi kún pé ọlọ́jọ́ ọdún ìtúṣojú ẹ̀mí mi àjẹsẹ́ ń ṣe ọdún ọlọ́jọ́ Ilé-Ifẹ̀ mọ́ ọdún ọlọ́jọ́ ti 2021 yìí ó tún yàtọ̀ sí ìwé tàbí máa ṣe tẹ́lẹ̀. Ìdí nìyí tí mo fi ń gbóṣùbà fún bàbá wa kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá II kábíyèsí o pé ẹ̀mí wọn máa gùn wọn aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wọn ní fèrè ṣàṣẹ. Bàbá wa, àwọn ọ̀nà máa ń gbọ́ ọlọ́jọ́ festival àwọn mẹ́gbọ̀n ohun tí ẹ mọ̀ tó mọ ọlọ́jọ́ festival ẹ sọ fún wa kí ni pàtàkì ọlọ́jọ́ kí ni iye tó mọ ọlọ́jọ́ festival. ọlọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń gbọ́ ọlọ́jọ́ ni ìtumọ̀ ọlọ́jọ́ ni ọjọ́ tí ọjọ́ di ọjọ́ tí ọkọ̀ dá káàkiri àgbáyé, ọjọ́ tí ìmọ́lẹ̀ bá ti là n'Ilé-Ifẹ̀ ní gbogbo ìlú tó kù ṣẹ̀wọ̀n máa pé ilẹ̀ ti mọ́. So ọjọ́ ọlọ́jọ́ jẹ́ ọjọ́ tí ọjọ́ di ọjọ́ tọ́lẹ̀ ti ṣe láti gba ìwáṣẹ̀ látara ayé ni bàbá làwọn bá wa. Bàbá wa, ẹ jọ ipò yín ní Ilé-Ifẹ̀ ní àfikún báwo ni ẹ ṣe ń fi ipò yín láti fi ṣe preparation fún ọlọ́jọ́ festival? Gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, ọdún ọlọ́jọ́ ọdún àwọn bàbá làwọn bá wa ni, ọdún àwọn ẹrúmọlẹ̀ ni, ọjọ́ tí ọjọ́ di ọjọ́ ni. Lára àwọn ẹrúmọlẹ̀ Ilé-Ifẹ̀ ni èmi jẹ́. So ipa tí mo máa ń kó ní ọjọ́ ọlọ́jọ́ kò ṣe kó rárá, kì í ṣe ipa kékeré nítorí pé gẹ́gẹ́ bí mo sọ èmi ní Ọ̀rànfẹ̀ onílé iná nílẹ̀ Yorùbá káàkiri tó bá ti gbọ́ Ọ̀rànfẹ̀ onílé náà ti mọ̀ pé ara àwọn ẹrúmọlẹ̀ tó àgbà ẹrúmọlẹ̀ Ilé-Ifẹ̀ ni. So ipa tí ẹrúmọlẹ̀ ń kó Ilé-Ifẹ̀ ò ṣe kékeré tí Ọ̀rànfẹ̀ ń kó ní ọdún ọlọ́jọ́. Ẹ ṣe gan bàbá wa. Àwọn èèyàn wọ́n ti wà ní Ilé-Ifẹ̀ lónìí, àwọn tó ti wá láti ìlú òyìnbó ìlú ọba àti àwọn other part of the country wọ́n ti wá lónìí láti wá witness ọlọ́jọ́ festival. Kí ni nǹkan pàtó tí àwọn èèyàn expect lónìí àbí throughout ọlọ́jọ́ festival? Ṣe rí oníkàlùkù tó bá ń lọ síbì kan ló máa ń mọ gẹ́gẹ́ bí àpèjúwe ẹ̀rí pé àwọn kan á jí wọn láwọn lọ chọ́ọ̀chì wọ́n mọ̀ pé àwọn máa rí ire gbà, ire kan ire méjì gbà bẹ́ẹ̀ tó lọ sí mosque láti lọ bá Ọlọ́run Elédùmarè sọ̀rọ̀ láti yẹ pé Olúwa Elédùmarè fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀. Àwọn tó wà fún ọdún ọlọ́jọ́ wọ́n mọ rírì ọdún ọlọ́jọ́, wọ́n mọ ohun ribiribi tó máa ń ṣẹlẹ̀ sí ẹ̀dá ní dáadáa tí ẹ bá wà bí ọdún ọlọ́jọ́. Wọ́n mọ ìwúre bàbá wa kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn, wọ́n máa ń wúre ní ọdún ọlọ́jọ́. Ire yẹn káàkiri ilẹ̀ Yorùbá pátá ló máa dé, gbogbo nǹkan tí bàbá wa ti fẹnu sọ́njọ́ ọlọ́jọ́ ẹ̀ pátá ló máa ṣe ní dáadáa. Náà bàbá wa, ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ará Ifẹ̀ àti àwọn àlejò náà tó wá láti wá ṣe láti wá celebrate ọlọ́jọ́ festival? Ìmọ̀ràn tí mo ní fún Ilé-Ifẹ̀ àlejò gbogbo ọmọ Yorùbá pátápátá, gbogbo èèyàn kò sálejò Ilé-Ifẹ̀, gbogbo ọmọ Ilé-Ifẹ̀ nílé lóko lẹ́yìn òdì, gbogbo ọmọ Yorùbá pátá ọmọ Ilé-Ifẹ̀ ni wọ́n. Ìmọ̀ràn tí mo ní fún wọn ni pé kó jẹ́ kí a máa wálé láti wá máa gbé àṣà ga, nítorí pé ọdún ọlọ́jọ́ jẹ́ ọdún tó ti wà láti ìgbà ìwáṣẹ̀ káwọn ìbò gan tó dé. So ìmọ̀ràn mi fún ogun ọdún pátá pé ẹ jẹ́ ká máa wálé ká gbé àṣà ìlú wa lárugẹ kí ó lè máa gbòòrò sí, ká wá kún bàbá wa kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn lọ́wọ́ lórí ọdún yìí. Ẹ jọ lẹ́ẹ̀kan sí orúkọ yìí sà. Orúkọ mi ni Ọba Abíọ́dún Ọ̀rárọ̀tìmí Mọ̀látò ọba lóru ti Ilé-Ifẹ̀, èmi ní Ọ̀rànfẹ̀ àgbáyé. Ṣé gan bàbá wa, ẹ jọ ẹ fún wa ní àdúrà gbogbo àtàwá ṣe lágbára Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ wá fún ọdún ọlọ́jọ́ 2021 gbogbo ilé tẹ́ fi sílẹ̀ ẹ̀ máa dé báyé láyọ̀ àtàlàfíà. Igbó ò ní di ọ̀nà ní gbígbó, ògùn lákàyé ọ̀sìn mọ́lẹ̀ kò ní fẹ́ jẹ́ gbogbo yín wẹ̀ o. Ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí o. Lágbára Elédùmarè tọdún tó ń bọ̀ àpèjúṣe láyọ̀ àti àlàáfíà. Ẹ ṣe gan sà, ẹ pẹ́ fún wa sà.